Èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV o. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lẹ́ ń kọ́? Gist tì ní bí a ṣe gbọ́ ọ, wọ́n nípa Ropo. Wọ́n ní ó yà wọ́n lẹ́nu o nígbà tí wọ́n gbọ́ gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí ọba Oyotunji tí wọ́n ṣaláìsí àti àǹtí ọba tí ó gún ọba pa ní South Carolina. Nǹkan tí a gbọ́ òun ni wípé àǹtí ọba yìí wọ́n ní ó ń lo gbigigbigi. Ó yẹ kó yé yín nǹkan tó ń jẹ́ gbigigbigi. Ṣùgbọ́n bí màá ṣe pè lórí channel mi ni, gbigigbigi ni nǹkan tí wọ́n ń lò tó jẹ́ pé ó wà ní nǹkan tí ò bá òfin mu tí èèyàn lè lò tó jẹ́ pé ó lè mú kórí èèyàn dàrú gbà mí. Ó yẹ kó yé yín kì í ṣe ó gbẹnu lèèyàn fi ń sọ̀rọ̀. So wọ́n ló ń lo gbigigbigi. Wọ́n ní àwọn àǹtí wa R àti M wọ́n náà dẹ̀ máa ń send owó sí obìnrin yìí. Wọ́n ní tó bá dẹ̀ ti rówó nǹkan tó fi ń rà nìyẹn. Wọ́n ní àìmọye ìgbà ni ó ń bá ọba Adefunmii jà wípé òun fẹ́ bọ́ sórí ìtẹ́, òun náà fẹ́ di ọba. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní ọba Adefunmii wọ́n ló ṣàlàyé fún ọmọ ẹ̀ kó tó di pé ó kú gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ sí òun pẹ̀lú àǹtí òun bí wọ́n ṣe máa ń jà lórí ọ̀rọ̀ kábíyèsí wípé nítorí àwọn ìyàwó wọn yìí wípé wọ́n máa ń lo nǹkan fún bàbá wẹrin ńlá ni. Wípé kì í ṣe ojú lásán ni bàbá wẹrin ńlá fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí. Wípé ó dẹ̀ yà àwọn olórí lẹ́nu nígbà tí wọ́n rí pé kábíyèsí wọ́n dúró lórí ọ̀rọ̀ wọn ní gbogbo ìgbà èyí tí wọ́n wà yìí. Wípé gbogbo nǹkan tí kábíyèsí láwọn fẹ́ ṣe ni wọ́n ń ṣe pé ọ̀rọ̀ yìí bá wọn nínú jẹ́. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn. Wọ́n ní nǹkan tí wọ́n fi ń plan gbogbo nǹkan tí wọ́n ń ṣe nìyẹn pé kí kábíyèsí fi fẹ́ ọmọbìnrin ọmọọba Adefunmii yìí. Èèyàn lé ẹ jẹ́ kí n kí yín ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́ adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lè à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn tí wọ́n ní bá Ropo. Wọ́n ní ó yà wọ́n lẹ́nu nígbà tí wọ́n gbọ́ gbogbo ọ̀rọ̀ tí àwọn olórí yìí tí wọ́n ṣe tí Princess Lati Oyotunji tí wọ́n wá sọ fún bàbá wẹrin ńlá wípé àwọn olórí yìí wọ́n ń sẹ́ǹdì owó sí àǹtí kábíyèsí Oyotunji yìí ọba Adefẹ́mi wípé ó ń fi owó yìí ó fi ń ra gbigigbigi tí ó ń rà tó dẹ̀ ń lò. Wọ́n ní àwọn àǹtí wa méjèèjì àwọn ni wọ́n ń sẹ́ǹdì owó sí láti máa rà. Ẹ̀yin èèyàn lé nǹkan tí a gbọ́ nìyẹn. Wọ́n ní àwọn àti ọba yìí wọ́n náà máa ń jà ní gbogbo ìgbà ni o. Wọ́n ní ìgbà tí wọ́n bá dẹ̀ ń jà báyẹn, wọ́n ní ọba yìí máa ń rò pé bóyá ó tún ti mu gbigigbigi ẹ̀ ni ó tún fi ń jà. Wípé torí gbogbo nǹkan tó ń ṣe ọba yìí máa ń rò pé kò fi ojú lásán ṣe.
wípé nítorí ẹ̀ ni ó fi máa ń bá òun jà. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o, allegedly. Bí a tún ṣe gbọ́ gan, wọ́n ní àǹtí ọba yìí, wọ́n ní àìmọye ìgbà ni wọ́n ti gbé lọ sí rehabilitation center so that gbogbo àwọn nǹkan tó ń mu yìí wọn ò ní mú mọ́. Wọ́n ní àìmọye ìgbà ni wọ́n ti gbé wọn lọ síbẹ̀. Wọ́n ní wípé ní Ọ̀yọ́túnjí gan wípé wọn ò fẹ́ kí ó máa wá sí inú palace mọ́ nítorí gbogbo àwọn ìmúkùmù tí ó mu yìí. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní tán bá dẹ̀ tún gbé lọ sí rehabilitation center tó bá tún dé, wọ́n ní ṣe ló tún máa ń get worse sí. Ẹ̀yin èèyàn lé. Bí a ṣe gbọ́ nìyẹn tán ní princess ń sọ fún kábíyèsí àti Ropo. Wọ́n ní ọba Adefunmii, wọ́n nínú wọn ò dùn wípé nítorí àwọn olórí yìí wọ́n ń sẹ́ǹdì owó sí sísítà wọn yìí láti máa fi ra ìmúkùmù èyí tí wọ́n mu. Wọ́n ní inú wọn ò dùn rárá. Wọ́n ní wọ́n dẹ̀ ti wo ọ̀nà tí wọ́n lè gbé gbà láti stop wọn láti máa send owó sí wọn. Ẹ̀yin èèyàn lé, kìí ṣe nǹkan kékeré o. Bí wọ́n ṣe ní princess sọ fún Ropo àti kábíyèsí àti ẹ̀gbọ́n kábíyèsí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́túnjí wípé kí wọ́n help kábíyèsí nítorí pé gbogbo nǹkan tí àwọn olórí ń ṣe kìí ṣe lásán. Wípé bàbá àwọn ọba Adefunmii wípé gbogbo ẹ̀ ni wọ́n sọ fún òun kó tó di pé wọ́n di olóògbé. Wípé wípé kí Ropo kí wọ́n help kábíyèsí nítorí pé kábíyèsí kìí ṣe ojú lásán ni gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn. Ẹ̀yin èèyàn lé nǹkan tí a gbọ́ nìyẹn tí wọ́n ní princess yìí ọmọ ọba Adefunmii sọ fún Ropo nìyẹn. So wọ́n ní ọmọ ọba Adefunmii wípé wọ́n tún sọ fún kábíyèsí princess ọba yìí pé kí bàbá kábíyèsí kàn ran kábíyèsí lọ́wọ́ wípé èèyàn dáadáa ni bàbá wa erin ńlá jẹ́ wípé wọn ò lè máa wò wọ́n báyẹn. Nǹkan tá a gbọ́ nìyẹn ò tán ní princess yìí sọ láti Ọ̀yọ́túnjí village. Ẹ̀yin èèyàn lé, tá bá tún gbọ́ update a máa mú wá fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.